tí election bá dé tí wọ́n bá fún yín ní 2005 ẹ sáré gbà lọ́wọ́ wọn pẹ̀lú new naira note tẹ́yìn lẹ́yìn orílẹ̀ ni wọ́n ti kó pamọ́. ṣé bẹ́ẹ̀ mi ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá ò ronú, ẹ̀yin ọmọ Yorùbá ò gbọ́, kàkà tó yẹ kẹ́ ẹ fi dáronú ara yín, kàkà tó yẹ kẹ́ ẹ fi jókòó kẹ́ ẹ sọ̀rọ̀, àwọn ara yín lẹ̀ ń bá jà. To my surprise, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ sọ fún mi pé mo rí news tó jáde nígbà tí wọ́n ní ẹnìkan sọ ó kọ síbẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe occupation. I don't know though because nobody told me and I don't watch any show mo máa ń sọ fún yín, so kì í ṣe gbogbo nǹkan ni mi ò tiẹ̀ fi gbogbo ara ráyè these days. So mo sọ fún yín so many times nígbà tẹ́ rírú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ala fojú ara wa rí. Àsìkò yẹn tó wá yẹ kí Yorùbá fi ìmọ̀ ṣọ̀kan, tó yẹ kí gbogbo á fọ́n síta, tó yẹ kí gbogbo á bára wa sọ yìí tó jù òtítọ́ rọ̀, ẹ sì ń ṣe ọ̀tẹ̀. Ẹ̀yin kan sì ń dúró pé tí Bọ́lá Ahmed Tinubu bá dé orí ipò tí ò bá wọlé òun ló máa gba Yorùbá fún yín. You are deceiving yourself. I'm telling you this several times. You are deceiving yourself because Tinubu is the part of the people that destroy Nigeria. It can never come back to you. Yes, wọ́n pa bí wọ́n tó ẹ̀ pa. Sọ́rí gbogbo búlọ́fà àṣírí ẹ̀ tán fi pamọ́ látijọ́ ẹ̀ wọ́n fẹ́ díẹ̀ síta. Gbogbo kéèsì àtijọ́ wọn kò tiẹ̀ lè tó bẹ́ẹ̀ pé Tinubu bọ̀ wá báyìí. Sórí ẹ jẹ́ káwọn gullible people tí wọ́n ti gbowó lọ́wọ́ wọn tó jẹ́ pé Yorùbá nation tí wọ́n orí owó náà ṣe sí orí tán ṣe. Many people ń lo opportunity Yorùbá nation òmìnira gan pẹ̀lú wọ́n fi make owó lórí YouTube, wọ́n fi make owó lórí Facebook, wọ́n fi catch cruise lọ́wọ́ àwọn èèyàn, wọ́n fi catch èrò káyé lè fẹ́ wọn. Ẹlòmíì wọ́n fi make èrò sórí page because they know what they were doing. Mo máa play voice note kan fún Ifẹ́ rí sùn. Ṣé àwa ló yẹ ká máa bára wa jà? Ọ̀rọ̀ yẹn sú mi nígbà tó láwọn kan lọ fún occupation and then please fọ́tò mi tẹ́ ń gbé ká ẹlẹ́ẹ̀kan mójú ẹ o. I'm not a part of anybody. I stand for the truth. Mo tí mo dúró fún ni pé ká máa gbé ọmọ nìkejì wálẹ̀. I'm not in support of anybody. I'm not working for anybody. I'm not working for Ìyá Akintoye, Baba Akintoye. I'm not working for Igboho. I'm not working for Mama Onitiri. But I support all of them. Anybody ready? I've supported them. I support them, but I'm not working for them. Me share anybody. And I'm not a user. Nobody can use me. You understand? But anything tí wọ́n bá ṣe, o gbọ́dọ̀ support because ọmọ Yorùbá ni mí. Ohun tí èmi kọ́ ni pé ká máa gbéyàn wálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sẹ́ndì fídíò yẹn sí mi wípé wọ́n kó àwọn ọmọ ní Èkó. Mo wá rí many people because bí mi ṣe ráyè tó, bí mo ṣe wà busy tó, mo sì fi time sílẹ̀. Mo ń wo fídíò yẹn tí wọ́n send sí mi. Mo rí many people nínú ẹ̀yin ọmọ Yorùbá. Mo rí pé ẹ̀ ń jó. Inú yín dùn wípé wọ́n kó àwọn ọmọ yín. Pé wọ́n kó àwọn ọmọ yín. Ẹ wá mú Yorùbá nation, ẹ pín sí méjì. Lásìkò tí wọ́n ń pa àwọn ọmọ ní Ogun State lọ́wọ́, wọ́n ń pa àwọn ọmọ ní Ìbàdàn lórí protest lórí owó. Ìjọba ń kó owó pamọ́. Wọ́n wá ń fi owó tinúlé, wọ́n lọ fi ra gbogbo tí wọ́n ní báǹkì. Ẹ tún rí ní Èkìtì State, ẹ rí owó bìtìbìtì owó nínú báǹkì tí wọ́n kò síta tẹ́yìn dẹ̀ ń sunkún níta. Wọ́n wá ń gba orí fẹ́ǹsì, wọ́n ń jáde lọ, wọ́n ń gbẹ̀yìn backyard, wọ́n fi fo fẹ́ǹsì lọ. Tó wá yẹ kẹ́yìn ronú ara yín. Mo wá rí many people yín, ẹ wá ń jó torí pé wọ́n arrest àwọn ọmọ tó lọ fún occupation. No what? Nǹkan tí ò bá wù kó ní kálukú ṣe. Yálà occupation, yálà reclamation. Why can't you do your own? Ohun tèmi béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni.
àtàwọn leader yín. Kí ló dé táwọn leader yín ń darí yín tẹ́yin ò lè béèrè question lọ́wọ́ wọn? For the past 3 years, they deceive me, they deceive you, they deceive every one of us without showing us nothing. Wọ́n ní ẹnìkan parọ́. N tó fi sọ fún mi pé mo support Onítìrí nìyẹn, àbí? Tó fi ní mo support ìyá Onítìrí. Tó fi ń pè mí lọ́mọ Onítìrí. I'm not ọmọ Onítìrí. No, mi ṣe ọmọ ìyá Onítìrí. But I support Onítìrí. Bí mo ṣe support Ìgbòho, bẹ́ẹ̀ ni mo support Bánjí Akíntóyè. I support 3 of them. And I support all the medias. Eléyìí tí ò bá lérò nígbà tí èrò wà lọ́dọ̀ tèmi, ìyá promote wọn. Ọ̀nà tó lè mú pé ẹ má tọrọ owó lọ sórí YouTube. Mo máa ń fi time sílẹ̀ láti bẹ́ẹ̀ lòmíì ṣe YouTube. Wípé kò need láti máa gbowó lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ní kó promote YouTube ẹ. Little things tó bá ń rí bẹ́ẹ̀, little bit tó bá jáde bẹ́ẹ̀, jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Sacrifice. Open a good page. Open YouTube tó tún máa make owó. I'm not for that. The only one that I have, enough for me, because I'm not working for money. I am not working for money. The time that I'm growing up, thousands of people who me, me open many kids to the opportunity yẹn kí wọ́n máa open gbogbo ẹ̀. Tí kì bá ṣàwọn tó wọ́n pàtàkì page Facebook mi, ló mú mi open pé Facebook mi tó máa ti gbé mi, tó máa ti hack mi rẹ̀, máa open ẹ̀. Èwo lẹ rí tí mo monetize àti tí mo ń gba star lórí. Mi gba star kankan lórí Facebook. I'm not monetizing my page. I'm not collecting star. Mi ò gba star kankan. If TV gan tí mo subscribe, tó ẹ pé subscribe lọ́wọ́ rẹ̀, it's not functioning anymore. Go and check it. Go function. So, I'm not working for money. Why can't you think? Mo wá rí many people yín pé wọ́n arrest wọn. Inú yín wá ń dùn. Ẹ wá sọ pé àwọn kan ní tòmìnira o, àwọn ọmọ òmìnira ni o. Wọ́n ń sí ọmọ Yoruba nation. Are we crazy? Are we okay? Àwọn tẹ́ ń wò, tẹ́ ń waste owó yín lé wọn lórí, tẹ́ fi wọn share. Oh, they be one lady. Let me tell you something. See, Lady K, I will advise you today. You are my sister. Mo fẹ́ kẹ́ ẹ bá mi tag. I don't want to call you in private. I will call you. I would rather to tell you in public to know what I'm saying today. None of them will tell you when you are not around. Most of people that you are going fight with, they may not tell you, but I will tell you. You are the person that I like, but don't let people deceive you. Ìwọ ló mọ̀ n tó jọ wà láàrin wa àti Onítìrí. But you will be right. I will advise you to stay lonely. Stay. Maybe, let me say, maybe kó dá wà tiẹ̀ máa ṣiṣẹ́ ẹ lọ. Tó bá fẹ́ support Ìgbòho, support ẹ. Anybody tó bá fẹ́ support them. But don't let people use you to abuse someone else. Nínú gbogbo yín, I never invite that woman for once. Nígbà tó ń dùn tí gbogbo ẹ̀ tí gbogbo yín gbé ìyá yẹn, mi ò invite ìyá yẹn, mi ò dẹ̀ ti torí ẹ̀ bínú. Torí kò wù mí nígbà náà. Kò wù mí. Mi ò ní interest nínú ẹ̀. Mi ò kú, mi ò dẹ̀ bu níta. Mi ò bàjà níta. Mo dúró tèmi, mo dẹ̀ ṣiṣẹ́ mi lọ. I am growing and I'm grow up. Why now? Tí gbogbo yín wá ń jà. Àwọn tí mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín torí pé ìwọ wà lára àwọn tó náà wíná ojú náà, tó wíná ojú náà. So láwọn tí wọ́n ń wò lẹ́nìí, tí wọ́n láwọn ń jà fún Yorùbá nation. Tí wọ́n wá ń fi àwọn ọmọ tí wọ́n arrest, tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Kò yẹ kó fi wọ́n ṣe yẹ̀yẹ́. Kò yẹ kó allow anybody on your platform láti fi wọ́n ṣe yẹ̀yẹ́. Because these people also fi ìwọ ṣe yẹ̀yẹ́. N tó dùn mí jù nìyẹn. Torí tíyàn bá máa ń wo ìgbẹ̀yìn. Ṣebí kan tó lóun wà Germany ló jáde níjó ní. Gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ pátá ló fi ń fi ẹ ṣe yẹ̀yẹ́. Kódà ibi ẹni tí ẹnìyẹn bá ń bú kò yẹ kó bá wọn support rárá. Kódà kẹ́nìyẹn ṣe ẹ̀ wá gbójú wà mọ́ ọmú ṣe tiẹ̀ lọ.
kò yẹ kí torí because you are also a part of people tó gbó lẹ́nu nínú ìjàgbara because wọn lè dájàjà àwọn ò lè dájà wọn ń wẹ tí wọn ò jọ fìfọwọ́sowọ́pọ̀ náà fi kàgbákò nígbà tó máa gbé mi wọnú mítìn láti wá báyé wúmà yẹn jẹ́gbà náà wọn ń wẹ tọ́jọ́ máa fọwọ́sowọ́pọ̀ ní èmi ìdí ẹ̀ ṣe gan fight ṣé bọ́ọ̀lì ló sọ̀rọ̀ sí ẹ tó dà débi pé ó tún fẹ́ lè sọ pé bóyá wọ́n rẹ́pù ẹ nínú ibi tó wà àwọn yẹn ló wá fẹ́ máa fọwọ́sowọ́pọ̀ fún èmi ò bá advice láti má sọ pé bóyá o sọpọ́ọ̀tì ń bọ̀ ìmọ̀ pé mo ti yọ bátìrì mo ti yọ chájà kúrò ok láti máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ bó bá tiẹ̀ ń sẹnu ìyá délé yín jíjóná ẹ̀yin náà fìyàn sí yẹ̀yẹ́ ó yẹ kí inú yín dùn wípé àwọn ọmọ tiẹ̀ jáde àwọn kan jáde èmi sọ fún gbogbo wa mo ní tí a bá sọ wípé ìyá onítìrí ò ṣe dáadáa ẹ jẹ́ ká gbá ìyá onítìrí sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ bàbá àtẹni tẹ́ ẹ̀ ń pè fún ibo làwọn ń ṣiṣẹ́ tí wọ́n dé láti bí ọdún 3 àwọn náà ti parọ́ lè fi rò pọ́rọ̀ mi ò nítumọ̀ létí gbogbo yín ẹni tó sì wọ fọ́dún 3 nígbà tí wọ́n wà ń lé wọ́n gbà lọ́wọ́ tiẹ̀ náà lọ́wọ́ yín many people yín ni wọ́n gbowó lọ́wọ́ yín gbogbo ẹ̀yin mídíà yẹn ni mò ń bá wí lẹ́nu gbogbo yín all of you ni mò ń bá sọ̀rọ̀ báyìí kẹ́ ẹ bá mi ju fídíò sínú inbox wọn kan máa gbọ́ mi gbogbo yín pátá ẹ dàgbà ìmí ò dánú nínú yín ẹ ń hùwà bí ìkà àti ọ̀dájú ènìyàn nígbà tí wọ́n tó mú olóyè Sunday Igboho many people ló wá síwájú yín pé àwọn nírin sẹ́lẹ̀ ọmọ ogun bìbà ẹ dáwọ́ àti lọ́pàá ẹ tún sanwó oògùn ẹ tún ròyàn lágbára níjọ́ tó máa bọ́ Ìgbòho fúnra rẹ̀ ó dì sí fún yín náà ṣé Ìgbòho ò dì sí fún many people yín bọ̀ tòótọ́ ọ̀rọ̀ korò létí yín ẹ kì í fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ Ìgbòho náà parọ́ fọmọ Yorùbá torí tó ṣẹlẹ̀ máa ní torí nǹkan tó ṣẹlẹ̀ sí Ìgbòho kò yẹ ká sọ anything the reason is that tí mo fi sọ̀rọ̀ yẹn ni pé Ìgbòho sọ ní ọjọ́ kan ó ní tí 1000 soldier tó bá dé ilé òun ti pa ní 200 bá kúrò nínú wọn á jẹ́ pé wọ́n lu ègbé yes olóyè Sunday Igboho ló sọ yẹn 1000 people soldier tó bá wá sílé mi ẹ má wá láàárọ̀ ẹ má wá lọ́sàn ẹ wá lálẹ́ tí 100 bá kúrò nínú yín á jẹ́ pé ó lu ègbé àbí bẹ́ẹ̀ kọ́ so many ọ̀rọ̀ ni olóyè Sunday Igboho ti sọ lórí social media à ń fọwọ́ gba ìbọn mo ṣe wọ́n tó ṣe interview fún wọn lórí Kọ́lá Olóòtú bàbá tún sọ many things ó fi ọmọ Yorùbá ní ọkàn balẹ̀ pé agbára wà you as well that went there ó fún yín ní ìgboyà pé akọni ọkùnrin ni tán bá dé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n á mú iṣẹ́ ni mo fi máa sọ pé nǹkan míì wà tó jẹ́ pé a ní ṣe ẹ má jẹ́ ká fẹnu sọ tá a bá wá ṣe inú wa ni kó gbé but olóòótọ́ ìlú ni ò sì kàlú nígbà tí wọ́n rédí ilé wọn you are the first person to raise alarm you are calling people come ẹ máa bọ̀ ọmọ ẹ̀yin ọmọ ogun ẹ̀yin Yorùbá nation warrior dẹ̀ ẹ máa bọ̀ kíní kan nobody answer you kò sí kankan nínú wọn tó dé lóhùn my sister none of them come down mass burial I pay them someone send them money kò kúrò òun náà mọ̀ wà lára àwọn tó ń búyọ onítìrì tó yẹ kó jápa nígbà tí wọ́n mú Ìgbòho ìyẹn tán pè ní Williams wọ́n tún ní wọ́n fẹ́ ṣe ọjọ́ 8 fún àwọn tó kú ó tún gba owó kándù kò lọ́bẹ̀ ó jókòó sọ́bí tó wà I call him more than 100 times ní ọjọ́ sísẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó lóun ò lépo mo ní gba epo ní ẹni ìwé ẹ̀ tó bá wà níbẹ̀ yẹn ẹ lọ bá wọn kò kúrò gbogbo wọn ò yọjú sí ilé rẹ̀ ìgbà tí wọ́n rí pé nǹkan ń dùn padà ni wọ́n yọjú síta my sister gbogbo wọn ṣádànù ni àwọn warrior gbọdọ̀ tẹ́yìn rí Nàìjíríà lẹ́nu wọn sá lọ ń gbà tẹ̀ sílé many people ló fi yín ṣe yẹ̀yẹ́
bí wọ́n ṣe yẹ̀yẹ́ lẹ́ni wọ́n ṣe yẹ̀yẹ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ oríṣiríṣi lórí social media yìí àwọn blogger so te yẹ̀yẹ́ tàwọn blogger ló pọ̀ jù táwọn yẹn ó kọjá rẹ́gbẹ̀rẹ́gbẹ́ gbogbo tó ti ṣe látẹ̀yìnwá wọ́n wá ń wu jáde. I am the person tí mo attack many people pé kí ló ṣẹlẹ̀ ṣé fẹ́ pa ọmọ yìí ni kí ló dé gbogbo tó sọ sẹ́yìn wá why today ò lè wú jáde ńsìn. Don't abuse anybody because of Igboho. Don't insult anybody because of olè mo mọ̀ pé ó lè bí ẹ nínú lọ́rọ̀ tí mo sọ yìí but I'm just telling you the truth. Àwọn tó ń rí yẹn wọ́n fi ẹ́ sí yẹ̀yẹ́ wọ́n tún sọ lójú ẹ Sájàjà máa ní ò sọ lójú ẹ nígbà tó tún dé ó ní ó fẹ́ lọ sùn sí ilé Ìgbòho etí gbogbo ló fi gbọ́ lórí social media ó ní ṣe bí wọn náà fẹ́ bá àwọn èèyàn ní ó fẹ́ lọ jẹ ẹ̀yin náà fẹ́ lọ ẹ fẹ́ tó dípẹ́ fẹ́ lọ sùn ṣàbí kìtẹ̀ ló péjọ náà ló lọ síbẹ̀ wọ́n kó ẹ mọ́ rógà ìwọ ẹsẹ̀ rẹ ò dáa ó ba lé Ìgbòho jẹ́ ìwọ yẹn ló wá gam fight láti máa bá wọn jà. No, I don't expect it. Àní àwọn àgbàlagbà bí bàbá Ògúnríbidó Fatai Ògúnríbidó for all people lẹ́yìn àgbàlagbà ẹ wá máa fún mi ní mẹ́sẹ̀jì òfò nínú inbox pé mò ń bínú ṣó yẹ kó tó sí yín lẹ́nu pẹ̀lú tí ojú àwọn ọmọ tí yín ti rí èwo nínú àwọn ọmọ tí ni wọ́n kó ọmọ tí Ìgbòho wọ́n tún pa èèyàn méjì sínú ilé Ìgbòho wọ́n pa ènìyàn méjì sínú ilé ti Sunday Ìgbòho wọ́n kó àwọn ọmọ inú ilé rẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n kó wọn lọ ó ní yóòsù tán lò èlé tó lò kéré lóṣù méjì oṣù mẹ́rin àwọn tó kù lóṣù mẹ́ta àwọn míì lóṣù mẹ́rin bí ilé Díkẹ́ àti Ládélé oṣù mẹ́rin náà lò nínú gbàgà ṣé ìwà ló yẹ kẹ́ ẹ máa ṣe yẹ̀yẹ́ ẹ̀yin mídíà òfò yìí ẹ wá ń ṣe yẹ̀yẹ́ pé ń kó àwọn ọmọ yín ṣó yẹ kẹ́ ẹ tiẹ̀ sọ̀rọ̀ rárá ẹ̀yin ò lè jáde àwọn míì jáde ẹ̀yin ti ṣe tiyín ẹ wá mú Yorùbá nation ẹ dá sí méjì ṣé tí yóò onítìrí náà bá ń ṣe tiẹ̀ ṣó yẹ kẹ́yìn náà tún ṣe tiyín ẹ̀yin ò ṣe payé onítìrí tì ẹlẹ́nìkan ò lè dá ṣiṣẹ́ ó dẹ̀ lóhùn ò bá yín ṣiṣẹ́. Why can't you push her away and leave her and do your own? Bring your own. Let me see your own blueprint. You never show me anything and you want me to follow I should be gullible to follow your own lies. I can't do that. I can follow lies. I would rather to stay lonely, to stay alone than to follow lies. Why are we doing this to ourselves? Yẹ ká máa ṣe yẹ̀yẹ́. Ṣé èyí ti gbàgbé pé àìmọye ọmọ tí wọ́n ti arrest láti ẹ̀yìn olóyè Sunday Igboho fúnra. Abẹ́ ti gbàgbé nígbà kan lọ sí rally lẹ́kọ̀ọ́. Rally Èkó, the first rally Èkó ní July 3rd. Wọ́n kó àwọn 12. Ara wọn náà ni àwọn bàbá Ògbóyin tí wọ́n tún rí lẹ́nu ọjọ́ mẹ́ta. Tí wọ́n kó àti woman tó kú yẹn. Ìyá Abíọ́dún tó kú ara àwọn G12 àwọn G12 ara àwọn G12 ni ta ló fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n kọ́ àwọn ọmọ tiyín náà rí tiyín tiẹ̀ ló pọ̀ jù this is the first time wọ́n kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn tó ní tì so wá yẹ ká máa fira wa ṣe yẹ̀yẹ́ nígbà táwọn ará àta tí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ ẹ̀yin tẹ́ wá jọmọ Yorùbá ẹ wá gbàlù ẹ ń gbàjọ pọ́n kó àwọn ọmọ ara yín pọ́n kó àwọn ọmọ ara yín inú yín dùn tó bá tiẹ̀ wá jẹ́ wípé ẹlẹ́ẹ̀bọ ní tìrí ò dá yín lò ẹ̀yin ò ṣe fílẹ̀ kẹ́ ẹ̀ ṣiṣẹ́ ti yín ṣé tó bá yẹ pé yìí ti ṣiṣẹ́ yẹn ṣó ní tìrí ó rí ibi wọlé ṣé yóò ní tìrí ó rí ibi sọ pé ẹ fẹ́ ajáàkì nǹkan tó bá yẹ pé lóòtítọ́ àwọn olórí tẹ̀yìn lẹ́ẹ̀gbà fún Ìgbòho ni o bàbá Akíntóyè ni o ṣé rálì náà fi gba nation sọ orílẹ̀-èdè tí rálì gbà rí gbogbo yín profession ni gbogbo àwọn bàbá Ògúnríbidó gbogbo ẹ̀yin Alájà Sọnù gbogbo ẹ̀yin prof Gene Fásákí gbogbo yín lọ́ọ̀yà ni tẹ́lẹ̀ kóra yín jọpọ̀ sínú Yorùbá nation gbogbo yín pátá yẹn lọ́ọ̀yà ni yín ọ̀mọ̀wé ni yín orílẹ̀-èdè Amẹ́ríkà tẹwà sí rálì ni wọ́n fi gbàdé torí ẹ sọ pé wọ́n rúdù sí Ìgbòho wọ́n gún Ìgbòho lẹ́nu so kí n support pé kémi lọ dúró kémi náà lọ máa support accord ẹ bèrè lọ́wọ́ olóyè Sunday Igboho àwọn ọmọ inú ilé rẹ̀ ń wà fún accord
ní Ìbàdàn why tí ò lè sọ ṣé bí nulẹ̀ ẹ̀ làwọn ọmọ nulẹ̀ ẹ̀ ń gbé wọ́n campaign fún àkọọ́dù nìbàdàn none of you talk about it and you are calling me a betrayer gbogbo àwọn omíyẹlé dà wọ́n ti lọ yes gbogbo náà ti lọ sáwọn ọmọ inú ilé olóyè Sunday Igboho kì í ṣe wọn kà gbogbo àwọn sugar boy àwọn ọmọ lẹ́yìn wọn gbogbo náà ti wà fún àkọọ́dù náà support politician nìbàdàn and you are calling me olóṣèlú àwọn kan wá dúró fún òmìnira ẹ̀yin tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ṣé yẹ̀yẹ́ lọ́rọ̀ yín kan ẹ rí bẹ́ẹ̀ lójú tì mo kàn dákẹ́ mọ́ gbogbo yín nìran pé ẹ wo wọ́n ṣe dàgbà gbogbo yín ò wá ronú rárá àwọn olóṣèlú fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Yorùbá nation tẹ́ ń pè fómìnira ẹ wá láwọn kan lómìnira Ìgbòho ò mọ̀ nípa tó ṣẹlẹ̀ but ní ọjọ́ Monday ọjọ́ Ajé ni wọ́n fi ẹ̀mí ọmọ kan ṣòfò lẹ́yìn Ìgbòho àbí Sunday Ìgbòho kọ́ ló ràn yàn jáde pé kan lọ sí rálì lẹ́kọ̀ọ́ tó fi ẹ̀mí odidi ọmọ ẹyọ kan ṣòfò kò mà sẹ́ni tó fi ṣe yẹ̀yẹ́ anybody ò mọ̀ sí yẹ̀yẹ́ kò mà sẹ́ni kankan tó sọ gbogbo àmà tó pariwo síta mà ní torí pé ń wá ìjákulẹ̀ fún woman yẹn mo sọ fún yín several times I'm not working for anybody mi ò work mi ò ṣiṣẹ́ but tí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ èmi dúró lé lórí you are so evil ronú ẹ̀ kì í ṣe abiyamọ ṣé ẹ ti gbàgbé pé wọ́n kọ́ ọmọ nínú ilé Ìgbòho rí ni wọ́n kọ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láìmọye ìgbà wọ́n arrest many people lẹ́yìn Banji Akíntóyè àti olóyè Ìgbòho fúnra rẹ̀ wọ́n tún pa èèyàn wọ́n wá arrest àwọn ọmọ lásán ẹ wá bọ́ta ẹ wá ń jó ṣé ijó lọ́rọ̀ yìí kàn lásìkò tí wọ́n ń kówó yìí tó wó wọn nígboro tó yẹ kí gbogbo aṣọwọ́ pọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ́ẹ̀bá ṣe wáì tẹ́yìn náà gbé ti yín jáde wáì tó jẹ́ tọwọ́ tiẹ̀ lẹ́ranjú mọ́ ń tèmi bá yín jà fún nìyẹn títí ẹ̀yẹn lẹ́ranjú mọ́ olójú kòkòrò ní yín ò lè ní alátẹnujẹ àgbàyà rádaràdá ní gbogbo yín tí ẹ bá ṣe alátẹnujẹ ọ̀kánjúà olè ẹ níranjú mọ́ tẹ́nìkan jẹ lọ́wọ́ ẹ gbé ti yín jáde túyẹ kẹ́ ẹranjú mọ́ tọwọ́ rẹ ẹ ló ní tìrí ò dáa wá tẹ́yìn ò ṣe tì tó dáa ẹ ti sọ fún mi pé n tó gbé lọ́wọ́ ẹ ní fẹ́ẹ̀kì ni ẹ ló fi dátà yìí gbowó àwọn òpònú ayírádà tán pé àwọn ní mídíà wèrè mídíà òfò tí wọ́n sì ń jà kiri tí wọ́n ń bá yín gbé tí wọ́n ń bá yín kọ́ọ̀tì wọn ò dẹ̀ bí yín léèrè pé iṣẹ́ ti yín dà ẹ dákẹ́ síbẹ̀ láti ìgbà tí wọ́n ti ń jà lórí social media I've been calling several times to talk to people. We need to settle all those matters. None of you talk. Gbogbo yín dákẹ́ pínpín síbẹ̀. Ẹni tí ó bá wá lóhùn ò sọ́pọ́tì ìjà tẹ́yìn fẹ́ máa jà. Wọ́n ní ọ̀dàlẹ̀. Àwọn ni wọ́n ti dalẹ̀ Sunday Igboho. Àwọn ní ọ̀dàlẹ̀. Torí mi ò mọ lẹ̀ Sunday Igboho tí mo dà. Mi ò mọ owó tí mo forúkọ Igboho gbà. Mi ò mọ bí tí mo ti mọ́ọ̀kì owó lórí Igboho. Ẹ̀yin lẹ̀ ń méèkì owó, èmi ò mọ́ọ̀kì owó. Torí tí n bá fẹ́ méèkì owó máa méèkì ẹ̀. But ẹ̀rí ọkàn tèmi máa ń jẹ́ mi. Èmi tó fẹ́ pọ̀ tá pọ̀ bí iyanrìn etí o. Bẹ́ẹ̀ ni tí n bá ṣẹlẹ̀ mo lè ronú pé nǹkan bóyá nǹkan tí mo ṣe sẹ́yìn wà. Bóyá ló fà. Ẹ̀yin lẹ̀ ní ẹ̀rí ọkàn. Ẹ ní conscience kankan. Ẹ ní conscience. Ẹ wùwà bí ìkà. Ẹ wá tún wá attack mi tẹ́ni. Tí mi ò bá yín dá sí tẹ́ ẹ ṣe òṣì. Ratamọ́ra ayọ̀ yín. Ẹ wá ní èmi ọmọ onítìrí. Àwọn máa kẹ̀ ẹ́ ṣí èrè ni. Ṣé ẹ wọ wèrè? Mo dúró dédé mi láti jó èmi ò sọ̀rọ̀. Ẹ tún wá lórí láyà. Ẹ tún wọnú inbox mi wá láti wá máa sọ nonsense. Mo tún débi ní ṣe tún ti bẹ̀rẹ̀ sí ní comment síbí. Ọmọ onítìrí àwọn máa kẹ̀. Ṣàngó ló máa pa eléyìn. Àwọn ọmọ onítìrí òbí mi. Onítìrí kọ́ ni ìyá mi ti kú. Wọ́n ti mú gbà fún as a mother, as a woman, akíkanjú. Mo gbà fún Igboho as a man. Mo gbà fún bàbá as a grandpa. But they need to show me the way. They need to show me their blueprint, not ejoshi, mouth. Etí mi, ntẹ́ni ni mo fi gbọ́ ní November. Etí mi ni mo fi gbọ́ tí Professor Banji Akíntóyè wí pé àwọn ò ṣe nǹkan kan. Ní January ni wọ́n ṣe meeting. Wọ́n láwọn ò ṣe nǹkan kan látẹ̀yìnwá. Èmi ò wá gullible. And I'm telling you pé bàbá láwọn ò ṣiṣẹ́, àwọn ò ṣe nothing. Bàbá Adéníran bọ́ta, ó lóun ò bá bàbá Akíntóyè ṣe mọ́. Many people like that come in and come out. Wọ́n wọlé, wọ́n rìn jáde. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bá Professor Banji Akíntóyè ṣe
tí wọ́n láwọn ò bá bàbá ṣe mọ́, ẹ ní béèrè, ẹ ní ṣe ìdájọ́, ẹ dákẹ́ orí burúkú jọ síbẹ̀, ẹ wá máa bú àwọn èèyàn, ẹ béèrè lọ́wọ́ bàbá yín wípé nǹkan tí bàbá ń ṣe kí ló ń ṣẹlẹ̀. Bàbá Adéníran náà ó tún ti lóhun ò ṣe mọ́, òun ò lè ẹ́bà láyé bá bàbá ṣe. Ẹ máa gbé àwọn èèyàn jáde, ẹ máa push àwọn èèyàn jáde pé kán lọ máa ba ayé ènìyàn jẹ́, kán lọ máa bú àwọn ènìyàn. Sẹ́yìn ò purọ́, bàbá sọ láìmọye ìgbà torí ẹ lóní tìrí ń parọ́, ó ń parọ́ fún gbogbo ọmọ Yorùbá, ẹ ń ṣe voice note olórí burúkú ká torí Bọ́lá Ahmed Tinubu. Bàbá Akíntóyè sọ fún yín 25 million ni wọ́n ná sí rally sí kóòtù Èkìtì, 25 million naira wọ́n ná sí Èkìtì náà láwọn ná fún lọ́ọ̀yà bí wọn pé àpò wọn nìyẹn máa lọ dùn lè débẹ̀ kò tó bẹ́ẹ̀. Wọ́n ní 25 million làwọn ná fún lọ́ọ̀yà pé kò ní sí rally lèkìtì, rally wáyé. Wọ́n ná ànádá owó míì náà fún rally Ọ̀ṣun. Wọ́n gbéjọba Ọ̀ṣun relé ẹjọ́, Sádélékì ò wọlé ṣe eléyìí tó tún wà bẹ́ẹ̀ níṣẹ́ kan ló tún wà bẹ́ẹ̀. Owó wọ́n tún wá nígbà tí wọ́n dùdú lẹ̀ lọ́nà méjì, wọ́n tún wá ń sọ fún ìwọ ọmọ Yorùbá pé kò ní sí election nìkan. Ẹ mọ̀ páwí kẹ́wọ́ nìyẹn. Sáwọn ni Ọlọ́run pé kò ní sí election. Election máa wáyé. Let me tell you, ìdí tó fi máa wáyé nì. Tó bá jẹ́ pé Yorùbá ní plan, tẹ́ ẹ ní plan yín lẹ̀ tẹ́ ti ya máàpù yín, gbogbo irinṣẹ́ yín ti pé, àwọn ọmọ ogun yín ẹ ti train wọn sílẹ̀, ẹ ti wá owó sílẹ̀ tẹ́ ti fi ra bọ́ọ̀sì pamọ́, ẹ ti ra machine pamọ́, tẹ́ ti kọ́ àwọn ibì kan, tẹ́ ti kọ́ wọn, bó sì àwọn lẹ́kọ̀ọ́ kan tẹ́ ti kọ́, tẹ́ fẹ́ǹsì tẹ́ ti ra mọ́tò yín pamọ́ síbẹ̀, tẹ́ ti ra ọ̀kadà yín tẹ́nu yín dẹ̀ mọ́nu, tẹ́ ṣe tó yẹ pé gbogbo ìgbésí ayé yín orí social media lẹ máa ń gbé wá, orí social media lẹ ti máa tọrọ owó torí ìtẹ́ pasápò yín, ìbára àwọn ayé náà ti lọ rẹ̀ sí rédíò ṣẹlẹ̀ sísẹ̀ yìí, ìbówó Yorùbanation náà fi lọ sí rédíò. Ìwọ sì gọ̀ǹtì ẹ̀, tán bá tún ṣe ṣóò lọ́wọ́ ẹ tún lọ abẹ́ wọn lọ máa ṣe ṣe láwọn tó ti pawó yín náà ti lọ tí wọ́n lọ. Ọ̀rọ̀ pọ̀ tẹ́ ẹ ti ra kalẹ̀. Ṣebí tí election yẹn bá wáyé, tíjà bá ṣẹlẹ̀, ẹ̀yin ti ní plan yín lẹ̀. A mọ̀ pé ìjọba ò kì í ṣe tán fagbára gbà, ìlú ò kì í ṣe nǹkan téèyàn gbà, but ẹ ní plan sílẹ̀. Plan yẹn lẹ máa dúró lé lórí, but ẹ̀yin ò ní plan, ẹ ní blueprint, ẹ ní map, ẹ wá fẹnu ya map, ẹnu olórí burúkú yín, ẹnu òfò tẹ́ gbé wálé ayé, ẹnu òṣì lẹ fi ya map lórí social media, lẹ fi ṣe interview, ẹ wá lórí interview wò lè tẹ́ ti ṣe káàkiri, ẹnu náà fi ṣe interview, wọ́n máa ti pẹ̀lẹ́ interview wọn ti ju fóònù wọn lẹ́lẹ̀, wọ́n máa sọ fún pé gbá ò ní ṣẹlẹ̀, àwo ò ní ṣẹlẹ̀, wọ́n á dẹ̀ ní ìgbésẹ̀ kan, bọ́n bá bọ́ta wọn ò gbà pìrì owó ni wọ́n gbà, kí náà ń fowó tán gbà sí. Ọmọ kan kú lọ́jọ́ òní níjọ́ Monday tán lọ, wọ́n bọ́ta ẹ̀dáwó àwọn ọmọ ogun bọ̀, ìjọba Èkó máa gbà sẹ́ẹ̀rẹ́gẹ̀ sáẹ̀gọ̀ ní èsì wà gọ́líbù báyìí. Wọ́n ń tàn yín, ẹ̀yin dẹ̀ ń tan àbẹ́là. Kí ló dé? Nǹkan wá ṣẹlẹ̀ tó yẹ kẹ́ ẹ dákẹ́, kẹ́ ẹ má tiẹ̀ dá sí pé bóyá wọ́n arrest àwọn ọmọ wọn. Ẹ̀yin wá bọ́ta, ẹ̀ wá ń jó, inú yín dùn pọ̀ ẹ̀ jó. Ẹ ti bẹ̀rẹ̀ pé àwọn ọmọ tán jáde náà, àwọn náà gbìyànjú agbára wọn ni láti lè lọ́jọ́. I'm not blaming you, but I have nothing to say about that. Gbogbo apá àbẹ̀yẹn mi ní nǹkan tí mo fẹ́ sọ. But ẹ̀yin lẹ fa sábàbí tó pọ̀. Kálẹ̀ yìí náà ti gbé ìgbésẹ̀ ẹ̀yin láti lè wá, tẹ́ ẹ dúró oore. Ẹ ní sọ pé nìkan wọlé sáàrin yín, ó wá àjákì. Kílẹ̀ yìí ranjúlẹ̀. Ṣé ẹ fẹ́ sọ pé bàbá Akíntóyè kò tí ì dàgbà tó? Onítìrí bí ọmọ ló máa jẹ́, níyà onítìrí máa jẹ́. Ó ti wá rí ajákà, ó wá ajákì gbà. Gbogbo ẹ̀yin pòfẹ́sọ̀ tẹ́ jókòó, tẹ́ ló forí yín lugbó nípa petition. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kàwé? Lọ́ọ̀yà ni Janet Fasaki. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú directorate many people, bó tilẹ̀ páwọn ò tiẹ̀ bá wọn dá sí náà dó. Bọ̀ nínú ẹ̀yin tẹ́ wà lórí social media, gbogbo ẹ̀yin bàbá fàtà àǹkò. Gbogbo yín ni prof. So professor yín, àìmọye ẹni tó kàwé graduate láàrin yín nínú media sọnù yín bẹ̀yẹn. Tẹ́ lẹ́ẹ̀kàwé. Torí wà ní literate. So onítìrí ó wá rí orí tèmi lò táìmì yẹn torí ẹ̀yin ló èmi nìkan mi kàwé láàrin yín mo yọ lódo. Ọmọ oko ni mí. Títèdè pọ̀kòrò orí tèmi lò. Ẹ̀yin tẹ́ wá prof olórí yín. Àbí olórí ti yín, ó kó orí yín sínú gbá. Tẹ́ fi yadúlẹ̀.
torí ẹ jáde lẹ́ni ẹ̀ ń sunkún kiri ẹ̀ ń sunkún òṣì ẹ̀ ń gbà ẹ̀ ń sunkún ẹkúnlẹ̀ sùn tẹ́ bàmọ́ ẹ̀ wo petition yẹn kẹ́ ẹ check ẹ̀ wò dáadáa ẹ̀ dẹ̀ gbà ó fòògùn mú yín àbí ẹ sign petition tán torí pé wá ní kókó tọwọ́ ẹ̀ sílẹ̀ nígbà tẹ́ ti jọ ń sọ̀rọ̀ gbà tẹ́ ti jọ ń dùn tínú yín tẹ́ ti jọ ń jẹ talent tó wà bẹ́ẹ̀ gbà náà tẹ́ ti jọ ń pera yín talent ẹ̀ pé talent ẹ̀ bá sọ̀rọ̀ talent ẹ̀ sọ fún ó wá délẹ̀ tán ẹ wá sunkún sí gbogbo ọmọ Yorùbá kọ́ ní tìrí kó tó wà lọ́wọ́ ẹlẹ̀ wá ẹ̀jẹ̀ òkú tọwọ́ yín sílẹ̀ ibo lẹ́yìn bá ṣẹ́dé tó fi jẹ́ pé tọwọ́ tiẹ̀ lẹ́ ń béèrè ṣé mi ò pariwo fún yín bí pé ẹ mórílé ọ̀rọ̀ referendum ẹ kó gbogbo kìíní ìpapọ̀ referendum yìí tẹ̀mí sign petition yìí ẹ yí ipò lẹ́ẹ̀kan náà ẹ yí ipò ẹ ní rárá o referendum yìí ò ní túmọ̀ ẹ̀fẹ́ petition ti dúró fún referendum yìí ọ̀ọ́bì bàbá sọ pé Fúlàní ló fẹ́ ṣe referendum fún ṣe é rí pé wọ́n ń tàn yín they are deceiving you people ẹ̀yin ni wọ́n jáde tẹ́ wọ́n ń jà ẹ wọ́n ń jó wọ́n arrest ọmọ rẹ o wọ́n kó búrẹ́dì gbogbo búrẹ́dì wọn ni wọ́n pọ̀ kò ní yẹ gbogbo wọn kò ní yẹ wọn èmi mọ̀ pé it's a plan work that's what mi ṣe sọ̀rọ̀ ọwọ́ yín ó wà nínú kíkó tán kó àwọn ọmọ ọlọ́mọ iṣẹ́ ọwọ́ yín ni ọlọ́pàá kì í déédéé ṣiṣẹ́ tiẹ̀ torí wọn kò bọ̀ dání wọ́n dúró tí wọ́n ní ẹ̀yin ilẹ̀ máa rán yàn níṣẹ́ ẹbí tẹ́ ẹ fi lè máa wá ẹ̀mí tèmi tẹ́níká tí mo wà nínú ìgbìmọ̀ tẹ́ ẹni kan máa wẹ́mí mi pẹ̀lú ìyà tí mo jẹ fún yín nínú òmìnira ibẹ̀ mo ti mọ̀ pé lórí burúkú ló pọ̀ jù nù yín ẹ̀yin lẹ́ni kan lọ kó àwọn ọmọ yẹn not Nigeria government torí wọn ká dáadáa ní wọn ọ̀dẹ̀ bú ìjọba wọn dúró sójú kan wọn ni ọjọ́ kìíní wọn ò máa arrest wọn ọjọ́ kejì ọjọ́ kẹta ló mà tó lọ arrest iṣẹ́ ọwọ́ yín ni láti fi bà nǹkan ṣe jẹ́ torí pé ẹ ti wá gbogbo ọ̀nà ẹ ti gbé fọ́tò ayédèrú jáde ẹ ti pílánì nínú ìgbìmọ̀ yín wípé kí wọ́n gbé wúmà yẹn wálẹ̀ bẹ́ẹ̀ fẹ́ gbóhùn rẹ̀ rárá ẹ rí gbogbo ẹ ti blackmail ẹ blackmail ẹ ló dá lé ọba rú ẹ lájá ni olóbò rírun ni gbogbo ẹ ò work out ẹ wá wò pé ọ̀nà wo lẹ fẹ́ fi ṣe yẹ̀yẹ́ ẹ wá kó àwọn èèyàn níjọ́ tí wọ́n pa àwọn ọmọ ní virali ẹ lóun ló rán yàn jáde ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó sọ wípé no bẹ́ẹ̀ kọ́ àti agbára tó ń bẹ ní ẹ̀yìn Ọlọ́run tó ń jẹ́ kọ́lọ́run máa mí lórí ìtẹ́ rẹ̀ I come out that morning no Ìgbòho bàbá Akíntóyè àwọn ọmọ tẹ èmi mú mọ́ bá sí ẹ̀yìn jẹ́jọ́ náà torí wípé plan yín ọ̀tọ̀ ni àwọn ọmọ yín sáré wá sọ́dọ̀ tèmi nínú group wọ́n fẹ́ máa ṣòṣì mo dá padà fún wọn ni ló jẹ́ kí n sáré jáde láàárọ̀ ọjọ́ náà pé bàbá o Ìgbòho àwọn ọmọ tẹ ẹran lọ́nà mọ̀ tí ń pa yìí mo mọ̀ jàṣẹ yìí torí wípé ẹ̀yin ọ̀daràn bí Ìgbòho gun òran yín níṣẹ́ bí bàbá gun òran yín níṣẹ́ ẹ̀yin ọmọ ìbànújẹ́ tẹ́ ẹ ṣe fún politician ẹ̀yin lẹ ń dá wàhálà ìsílẹ̀ ẹ̀yin wá rán yàn kan lọ máa pa àwọn ọmọ yín ọmí ọmọ tẹ́ ẹ fi ṣòfò tẹ́ ẹ dẹ̀ bímọ tí ẹ ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò irú owó tí wọ́n mọ̀ fi gba lọ́ọ̀yà yẹn ṣé kò ní ṣiṣẹ́ mi kò ní níṣẹ́ tí ó ṣe ni mo fi ń sọ fún yín wípé kí ìyá mi lè di tè mọ́ bá wọn dá sí èébú wọ́n fi ẹ́ sí yẹ̀yẹ́ ńgbà tó sì ń bẹ̀ wọ́n tún ṣe lójú ayé ẹ̀ wọ́n ṣe lójú ayé ẹ̀ gan pé mi ní kó mọ́ fight fẹ́ tó fẹ́ fight for but mọ́ bá wọn fìyàn sí yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé torí wọ́n fi ẹ́ sí rí yẹ̀yẹ́ ṣe bí òun yìí ló bọ́ta tó fi ẹsẹ̀ lẹ́yà ń ta abó ti gbàgbé kí ló ṣe nígbà náà ó ṣe rárá ṣebí torí pé sọpọ́tò onítìrí ni ó dẹ̀ mú ẹ jáde orí ẹ fẹ́fẹ́fẹ́ sẹ́ni yẹn ló wáyé kó gan fight fún gbogbo ibi tó bá dúró sí láyé tó ti ń dìtẹ̀ mi ò rò bóyá kó jókòó mẹ́ẹ̀ fún sẹ́ ó dìtẹ̀ bóyá kó ó bá rí bẹ́ẹ̀ tó níbo irú eléyìí kan kí ló ṣe gbà náà ó kú ṣẹ́ ó bú ó bàjà ó dẹ̀ ṣe lára ó dẹ̀ bẹ́ ẹ̀jà ó bẹ̀rẹ̀ sí ní gbógun tiẹ̀ láìṣẹ̀ láìrò ó fi gbogbo èbú ara ó fi yú ẹ́ so ni mo fi ní ìyá mi jọ wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ pọ́n fi ní ṣe yẹ̀yẹ́ so anybody tó bá wá lò fẹ́ lo platform ẹ̀ don't allow anybody to abuse anybody lórí àwọn ọmọ yẹn o lè ṣe program and you are free to do your own program you hold your own entitled to your own opinion àbí bó lè ṣe sọ èyí lẹ mi eléèbódé ìwọ ló ní entitled ẹ sí opinion rẹ but tún fi yan sí yẹ̀yẹ́
lórí pé wọ́n arrest ọmọ. Don't do that. You have passed through that way. Wọ́n dẹ̀ ṣe nígbà tó síbẹ̀ ọ̀rọ̀ tán sọ lágbára ó pọ̀ gan. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́. Eléyìí tó kú ńgbà náà princess síbẹ̀ mi gbé wá sí Àbújá àti Yomi. Wọ́n bẹ́ẹ̀ jẹ́ fún Pẹ̀lúmi gidi gan ni. Princess yẹn because of you ni mi ṣe tasí tó fi kú. Yes, nígbà téèyàn rán yín níṣẹ́ tó ń lọ ba ọmọ ọlọ́mọ jẹ́ fún lọ́ọ̀yà pé pẹ̀lú àwọn DSS tó wà ńbẹ̀ ìpèsè bó fẹ́ máa gbádùn ni. Òun náà fẹ́ bá wọn olówó ṣe, ó fẹ́ bólówó ṣe ni. Ló ṣe kúrò mi tó wà tó ṣe wá dúró sínú ilé Ìgbòho láìṣe pé òní ó jọ mẹ́rìntìs. Òkú ni ó ti lọ mi ní láti sọ. Èyí lọ́tọ̀ fọ̀rọ̀ ló sọ. Tí mo bá àpòbú bí wèrè pé ìkà ni gbogbo yẹn dẹ̀ ń rẹ́rìn sí. Ọ̀dẹ̀ tó dọ́dọ̀ rẹ̀ tún fọ ọkọ̀ lọ́rùn. Ọ̀dẹ̀ mọ̀ pé ó ti bá yé ọmọ yìí jẹ́. Those people tó ń rí ajẹnifẹ́ni ni wọ́n. They don't love you. They are just a user. Because of pé wọ́n lù ẹ́ ni wọ́n fi ń dẹ́ ẹ lónà fi ń kọlù ẹ̀. Tọ́wọ́n bá ti mọ̀ pé wọ́n rí ẹ lò mọ́, they will not call you again. They do same thing to me. Ọ̀ nígbà tí mo dúró nínú wípé no more bàbá sọ pé ebi tí mo fi dáràn lọ́wọ́ wọn nìyẹn. Ṣé mo jẹ̀bi wọn ni? Ní ìjẹ̀bi anybody wọn was to stand tán bá purọ́ fún yín lókù. I did nothing to them. Ẹni tó bú sámì ni mo bá jà. Tí mo jẹ́ kó yí ọmọ Yorùbá pé ẹni tí ẹ̀ ń bú yìí kì í ṣerú ènìyàn tó jẹ́. Ń báyìí ló ṣe fún ẹni tẹ́ ẹ̀ ń gbèjà. Ẹni tẹ́ ẹ̀ ń gbèjà pọ̀ dálẹ̀ ni wá. Tẹ́ ẹ láàdálẹ̀ rẹ̀ ẹ dẹ̀ ń fojú ẹ̀ gbolẹ̀. Ń báyìí ló ṣe fẹ́ nìyẹn. Ṣé bí tẹ́ fi ní mo bú nìyẹn? Sábojú ni mo bú Gbòho ni àbí abimú? Ṣó lè ní mo pè ní àbí mo sọ̀rọ̀ tí ò dá